ní wọ́n ò ṣe rí fín àkàndá ní wọ́n ò ṣe kán láyà oko ní wọ́n ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ oko ìrèsé ọmọ wòyíra kó má bà rẹ̀ ẹrúkẹ́rú ábìlà lálẹ́nu ẹ̀ta oko ẹ̀kú oríire o oko ìrèsé ẹ bá mi pè wọ́n o oko ìrèsé táyé lòlú jẹjẹ oko ìrèsé àríyàn lájẹjẹ oko ìrèsé kọ́hìndé jẹjẹ oko ìrèsé ọmọnàrẹ́bù Samuel oko ìrèsé àṣẹ ìsàmọ́dún oko ìrèsé pẹ̀tún sẹ́mi sí oko ìrèsé. Oko ìrèsé nìyẹn àjígbọ̀rọ̀ ọba àgbàjà òkè alákẹ́ta sọ́lẹ̀ wọn ò wẹ́ ní mọ́ àjísọ́lá nìyẹn ọmọ jòwújòwú yọkọ lẹ́nu àgbààgbà mọ́yé ní sàlẹ̀ ọkọ ẹ̀ta oko ọba mọ́ ò mo ní ẹ dákun ẹ wọlé tọ̀ mí wá ẹ dákun ẹ wọlé tọ̀ mí wá o oko ìrèsé nìyẹn ọmọ wòyíra kó má bàa rẹ̀ ẹrúkẹ́rú àbílálà lẹ́nu ẹ̀ta oko yín kẹ́ ẹ mọ̀ jẹ́ mi ní òun tèmi Mrs. Tèmítọ́pẹ́ Sàní sí ayẹyẹ tó bí yín lọ́mọ Honorable Samuel jẹ́jẹ́ Sàní bàbá tẹ̀yìn wọ́n lárí dùnú ọmọlẹ́jẹ́ wọ́n lẹ́ òní sọ́kún máwọn lójú lágbára dánimọ̀ gbàgbé ẹni wọ́n ní kú òní pa yín àìsàn òní pa yín ẹ òní rògùn àkóbá ẹ ọmọ ní rògùn àdábá ilé o Honorable jẹ́jẹ́ o bàbá ẹ̀ta the former member of Ekiti State House of Assembly náà ló rán mi wá wọ́n ní ìwọ́n bá wọn kárí dùnú àwọn tí ń sọjọ́ bí lónìí happy birthday to you o mo láṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀lẹ́sì ìmọ̀ṣẹ́ ẹ̀ta oko ni wọ́n máa jẹ bí ọ̀rọ̀ yọ oko ìrèsé ni wọ́n máa jíbọ̀ ọ̀rọ̀ wọ́ bá àgbàjà ẹyẹlé kò sùn oko rí àdàbà ìrèsé ló kò sùn ó káyà o Honorable jẹ́jẹ́ mọ rírì ẹ̀yin ló fi rán mi wá ó lárí dùnú àwọn lẹ́jẹ́ ó lálábàárò mi ni wọ́n táyé lolú o àárín ọlá náà ń kọ́ akọ́yìndé gbẹ̀gbọ́n kan sóńbẹ́ lálàáfíà ara bàbá ilé òní relẹ̀ láyé lágbára dánimọ̀ gbàgbé ẹni ẹ̀ta oko sẹ́yìn lọ́mọ ògógá òdòṣẹ́ ọmọ ẹlẹ́yìn tán náà sọ gangan ọmọ eléṣì àlèdè ẹ̀rọ ọ̀nà èkó ikemi gbẹ́rì ẹ̀sìn mẹ́yọ sí ẹ omi ọmọ olùsọ àrògùn ó bẹ létí ẹ̀rọ tóun náà ń porí kí àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ kú ọdún o ẹ̀ta oko mo lé ẹ kú ọdún ẹ̀ sì kú àṣeyẹ ọmọ ẹni ní í ṣe lédè ní nígbà tá ò sí nílé ayé mọ́ ọmọ ẹni lọ́la ẹni ọmọ ẹni lálábàárò ẹni ẹ̀ta oko mo ní kórí jẹ́ ká ẹ̀ dirú ká ẹ̀ dìgbà nílé ayé mo lé ẹni báwọn nájà wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ò ní báwọn nájà wàràwàrà lágbára dánimọ̀ gbàgbé ẹni ẹ ò wà ní bọ́ sọnù ẹ ò ní bọ́ sọnù ẹ ò wà ní bọ́ sọnù nínú àwọn ọmọ happy birthday to you o táyé lolú o àárín ọlá ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n mọ̀ jẹ́ mi ní òun tèmi ikú ò ní gbà yín lọ́wọ́ àwọn tó bí yín lọ́mọ bẹ́ẹ̀ tí wọ́n sọdún èyí ẹ̀wọ̀n sàmọ́dún ní lágbára ọlọ́run ọba nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ṣe bí Honorable jẹ́jẹ́ àti Mrs. Tèmítọ́pẹ́ ló rán mi wá ó ní bá wọn kí yín kí n bá wọn kí yín ó ní bẹ́ẹ̀ tí sọdún èyí ẹ̀wọ̀n sàmọ́dún ní lágbára ọlọ́run ọba tó bá wọn bẹ̀rẹ̀ pé ta ní ìkọrin ewì sétí ọmọ aráyé mọ́ òun lọ́mọlẹ́wà lèmi ń jẹ́ ọmọlẹ́wà Chantasá lórúkọ tèmi bẹ́ẹ̀ tí wọ́n sọdún èyí ẹ ò mọ̀ sàmọ́dún ní lágbára ọlọ́run